Because the moment. This is the moment I have been waiting for since yesterday. Since yesterday, I'm waiting envelope. So, when I go, mo ti lose hope pé ọdún yìí. Bóyá o lè lebe. O fẹ́ gé mi. Ọbẹ̀ oníṣẹ́lẹ̀. Ajẹ́ wà. Ó gbà tó ẹ bàbá mi. Because envelope yẹn ò kí n sábà ga báyìí. So, torí ẹ̀ ni mo ṣe ń tà láti ẹ bọ́ bàtà kí n fi lè. Ẹ̀yin èèyàn wa mo mọ̀ pé ẹ ó máa wò wípé kí ni wọ́n ń ṣe nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Níṣe ni ọkọ mi Mide Martins tí a mọ̀ sí AFEEZ OWO ó gbé envelope owó fún arábìnrin ọ̀hún tí ó jẹ́ Mide Martins nítorí wípé ó ṣe ọjọ́ ìbí. Arábìnrin yìí ó fi ẹ̀mí ìmoore hàn ó kún ọkọ rẹ̀. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí parí. Ọ̀rọ̀ ẹ shock mi o. That's it. That kind thing. That's it. Yoruba way. Mo ṣe props now. Wo fi wo sáré. Ẹ̀yin set na mi ṣe props. Bẹ́ẹ̀ni o. Ọ̀tọ́sì. Bí àṣà kà mọ́ kan báyìí. Bó ṣe jẹ́ gbogbo. Wọ́n lè kọ sí síbẹ̀. Ajé. Wow. A lè kọ sí síbẹ̀. Ẹ wo ipò ló pa lọ́tẹ̀. Jump